Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti di ẹ̀bi ru àwọn alátìlẹyìn Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì àti Aláàfin of Ọ̀yọ́ Ọba Akeem Owoade lórí gbọ́nmi-sí-omi-ò-tó tí ó ń wáyé láàrin wọn nípa ẹni tí yóò jẹ́ olórí ọba ní ilẹ̀ Káàárọ̀-o-jíire Yorùbá Land. Ó sọ̀rọ̀ yìí jáde nínú àbẹ̀wò tí Olúgbọ́n of Orílẹ̀-Ìgbọ́n Ọba Francis Alao àti olórí rẹ̀ ṣe sí ní ilé rẹ̀ tí ó wà ní Bódìjà ní ìlú Ìbàdàn. Ọba Ládọjà wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọba méjèèjì kọ́ ni ó fẹ́ dá ìyapa sílẹ̀ ní ilẹ̀ Yorùbá bí kò ṣe àwọn alátìlẹyìn oníkálukú wọn. Àwọn ni wọ́n ń fi ìtàn dá ara wọn láre. Ó wá sọ ohun tí ó ṣe pàtàkì tí ó yẹ kí àwọn ọmọ ilẹ̀ Yorùbá gbájúmọ́ kí wọ́n yàgò fún ìtàn tí yóò mú ìyapa wá àti pé kí gbogbo àfojúsùn gbogbo ọmọ ilẹ̀ Káàárọ̀-o-jíire kó jẹ́ èyí tí yóò mú àlàáfíà, ìdàgbàsókè, ohun ìlọsíwájú àti ìṣọ̀kan bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti sọ pé Aláàfin kò lè lọ ṣàkóso ilẹ̀ Ifẹ̀, bẹ́ẹ̀ náà sì ni Ọọ̀ni kò lè lọ sí ìlú Ọ̀yọ́ láti lọ jọba nítorí pé oníkálukú ló ní ààyè rẹ̀. Irú ìtàn tí àwọn alátìlẹyìn wọn ń sọ dàbí ìgbà tí orílẹ̀-èdè Britain ń ṣàkóso orílẹ̀-èdè Amẹ́ríkà, nínú èyí tí ohun àtijọ́ kò lè pàṣẹ fún ohun tí ó ń ṣẹlẹ̀ láyé òde òní. Lónìí, bí ilẹ̀ Amẹ́ríkà bá sín, ilẹ̀ Britain yóò máa ṣòjòjò tàbí ṣe òtútù. Ó wá ṣàlàyé síwájú wípé gbogbo àfojúsùn ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ọba báyìí kò ju bí ilẹ̀ Ìbàdàn yóò ṣe bá ìgbà mu, tí ìdàgbàsókè ohun ìlọsíwájú yóò túbọ̀ máa farahàn, tí àwọn yóò tún máa mọ̀lé ìpìlẹ̀ ohun rere tí àwọn Ìbàdàn àtijọ́ ti fi lélẹ̀. Nínú èsì tí Olúgbọ́n of Orílẹ̀-Ìgbọ́n Ọba Alao sọ ni ó ti kí Ọba Ládọjà kú oríire gígun orí ìtẹ́ gẹ́gẹ́ bí ẹni kẹrìnlélógójì Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ó tún wá ṣe àpèjúwe ipò ọba yìí gẹ́gẹ́ bí àṣeyọrí tí ó làmìlaka àti oríire ńlá èyí tí kò wá fún ilẹ̀ Ìbàdàn nìkan bí kò ṣe fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbégi lé ayẹyẹ jíjáde pátápátá sign-out èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ìpele tí ó kẹ́yìn ní ilé-ìwé gbogbogbò àti ti aládàáni máa ń ṣe jákèjádò gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ìpè yìí kò ṣẹ̀yìn àkọsílẹ̀ ìwà jàgídíjàgan, ìwà da ìlú rú, ṣíṣe ìwà hù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, irú èyí tí ó máa ń jẹyọ láti ara irú ayẹyẹ náà. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́, ti ìmọ̀ ẹ̀rọ àti ti ìmọ̀ ìjìnlẹ̀ Olúṣẹ́gun Ọláyíwọlá ló kéde ìpinnu wọn lórí ọ̀rọ̀ yìí nígbà tí ó ń bá àwọn olùkọ́ àgbà ti gbogbogbò iléèwé girama ṣe ìpàdé àtiwọlé èyí tí ó wáyé ní Lágelú Grammar School Ìbàdàn. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nínú ìpàdé náà wípé òfin tún ti gbẹ́sẹ̀ lé lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká fún àwọn akẹ́kọ̀ọ́ nítorí pé àwọn ṣàkíyèsí pé ó máa ń ṣí ọkàn àwọn akẹ́kọ̀ọ́ kúrò nínú ètò ẹ̀kọ́ wọn tí ó sì tún máa ń ṣí ojú wọn sí ohun tí kì í ṣe ètò ẹ̀kọ́. Èyí tí ó tún ṣe ìgbésókè ohun ìrànlọ́wọ́ fún ìwà àìdá àti dídúnmọ̀húrùn ti orí ẹ̀rọ ayélujára cyberbullying and misconduct. Lẹ́yìn náà ló wá gbóríyìn fún àwọn olùkọ́ àgbà gbogbo iléèwé girama fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti fi mọ ayé àti ọjọ́ iwájú àwọn ọmọ wọn, tí wọ́n sì tún ń ṣe lòdì sí àwọn owó tí kò bá òfin mu tàbí owó iléèwé tí ó lòdì sí òfin èyí tí ó lè ṣe ìdènà fún ètò ẹ̀kọ́ tàbí kí akẹ́kọ̀ọ́ má lè ní àǹfààní ohun ọ̀nà sí ètò ẹ̀kọ́ tó yè. Ó tún wá tẹnu mọ́ wíwá sí ilé ẹ̀kọ́ déédéé, jíjáfáfá nídìí iṣẹ́, kíkọ́ akẹ́kọ̀ọ́ àti pàtàkì dídáàbò ilé ẹ̀kọ́ lọ́wọ́ rògbòdìyàn àti dídá omi àlàáfíà iléèwé rú. Kọmíṣánná wá pàṣẹ fún gbogbo iléèwé ìjọba láti lo ìwé tí ìjọba bá fọwọ́ sí èyí tí yóò sì tún bá ìlànà ètò ẹ̀kọ́ mu àti èyí tí akẹ́kọ̀ọ́ mìíràn tún lè lò nípa bíbójútó àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá ń lo ìwé náà lọ́wọ́. Alága fún ilé-iṣẹ́ àwọn olùkọ́ Teaching Service Commission, Ìyáàfin Olúbùkọ́lá Ọládipúpọ̀ wá rọ àwọn olùkọ́ àti àwọn aláṣẹ láti jọ sọ̀rọ̀ papọ̀ lórí bí ètò ẹ̀kọ́ yóò ṣe máa lọ síwájú sí nígbà gbogbo. Akọ̀wé àgbà pátápátá ti ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ ti ìmọ̀ ìjìnlẹ̀ àti ti ìmọ̀ ẹ̀rọ Permanent Secretary Ministry of Education, Science and Technology, Ìyáàfin Bámidélé Oyinlóye sọ̀rọ̀ lórí
jíjẹ́ olóòótọ́ àti mímú òfin ìlànà ti iléèwé alábòójútó lọ́kùnkúndùn. Àwọn adarí ètò ẹ̀kọ́ pẹ̀lú ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà, Comrade Akinrinóyè Christopher àti alága àwọn ẹgbẹ́ olùkọ́ NUT, Comrade Rájí Ọládìméjì, wá gbóríyìn fún gómìnà Ṣèyí Mákindé nípa bí ó ṣe mú ìtọ́jú àwọn olùkọ́ lọ́kùnkúndùn àti ìlérí tí ó ṣe fún wọn nípa dídúró tì wọ́n kí wọ́n bàa lè ṣe àṣeyọrí fún ètò ẹ̀kọ́ tó yè kooro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Iléeṣẹ́ ìfọpo rọ̀bì ti Dangote ti ṣetán láti bẹ̀rẹ̀ ètò ìlànà títa epo pẹtiró lówó tí kò gúnpá. Ètò ìlànà yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé Monday pẹ̀lú ìpínlẹ̀ Èkó, agbègbè Gúúsù Ìlà Oòrùn South West, Abuja, Kwara, Delta, Rivers àti Edo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ẹgbẹ́ Dangote Group sọ, Anthony Chiejima, wípé ìlànà ètò yìí yóò mú ìrọ̀rùn bá ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè yìí nípa pípèsè epo pẹtiró ní ẹ̀dínwó. Iléeṣẹ́ ìfọpo rọ̀bì náà ti dín owó epo pẹtiró kù sí náírà 841 fún jálá epo kan ní ìpínlẹ̀ Èkó àti ti Gúúsù Ìlà Oòrùn South West, tí yóò sì jẹ́ náírà bákan náà 851 fún jálá epo pẹtiró ní ìlú Àbújá, Edo, Kwara, Rivers àti ìpínlẹ̀ Delta. Ó wá ṣàlàyé síwájú pé ètò ìdínwó yìí yóò jẹ́ kí ìdàgbàsókè dé bá ètò ọrọ̀ ajé àti rọrùn ìnáwó èyí tí ó wà lọ́rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ó lé ní ẹgbẹ̀rún kan ọkọ̀ ńlá agbépo tí wọ́n ti rí láti iléeṣẹ́ ìfọpo èyí tí àwọn yóò lò fún ètò ìlànà yìí àti pé àwọn sì tún retí àwọn ọkọ̀ agbépo mìíràn káàkiri ìpínlẹ̀ kí wọ́n lè jẹ àǹfààní ètò ìlànà náà. Iléeṣẹ́ àwọn yìí tún ti gùn lé ètò ìlànà ti Compressed Natural Gas (CNG) ní ọ̀nà tí ó tóbi kí ohun náà lè wáyé ní ọ̀nà ìdínwó, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ṣàkíyèsí lẹ́nu lọ́lọ́ yìí bí owó CNG ṣe gbówó lórí ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ṣùgbọ́n èyí kò dá wọn dúró láti gbé ọkọ̀ ńlá ẹgbẹ̀rún 10 CNG jáde síta. Ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ ṣe àkójọpọ̀ ìròyìn náà wípé iléeṣẹ́ Dangote ń làkàkà láti rí pé ìyàtọ̀ tún dé bá ìpèsè àti pínpín epo pẹtiró ní ọ̀nà ìdínwó kí àwọn oníbàárà wọn náà jẹ àǹfààní rẹ̀. Ètò ìlànà pípèsè epo pẹtiró lówó tí kò nira yìí yẹ kí ó ti bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ, ṣùgbọ́n nítorí gbogbo ìpèníjà tí àwọn ń kojú láti orílẹ̀-èdè China ló jẹ́ kí àwọn sún di ọjọ́ 9 September. Bí ó tilẹ̀ jẹ́ pé ìdojúkọ yìí fẹ́ mú ìfàsẹ́yìn bá iléeṣẹ́ àwọn, Dangote túbọ̀ dúró lórí ìpinnu rẹ̀ láti lè pèsè epo pẹtiró ní iye owó tí kò gúnpá fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune. Alága fún ẹgbẹ́ Wuse Market Traders Association ti ìlú Àbújá, Okorie Ikechukwu-Raphael, ti so àwọn ọlọ́jà kọ́ lọ́wọ́ lórí fífi owó lé ọjà ju bí ó ti yẹ lọ. Ó tún wá kìlọ̀ fún wọn wípé tí ọjà bá ti wọ́n ju bí ó ti yẹ lọ, ó máa ń ba ọrọ̀ ajé jẹ́ tí yóò sì tún mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni. Ó sọ̀rọ̀ yìí jáde nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì. Níbẹ̀ ló ti ṣe àpèjúwe ìwà búburú yìí gẹ́gẹ́ bí ìwà àìṣòtítọ́ àti ohun tí ó léwu fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó tún máa ń jẹ́ kí gbogbo ìlàkàkà ìjọba já sí pàbó nígbà tí wọ́n bá ń gbìyànjú láti rí i pé ọrọ̀ ajé dúró re. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu àti ìṣèjọba rẹ̀, tí ó sì ń rọ àwọn ọlọ́jà láti ta ọjà ní iye tí ó bójúmu, kí wọ́n sì tún ṣe àtìlẹ́yìn àti fífi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ Federal Competition and Consumer Protection Commission (FCCPC) láti gbógun ti ọ̀wọ́ngógó ọjà ní ọ̀nà àìyẹ àti àìtọ́. Ó tún wá pe àkíyèsí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bá lè rí bí ó ti yẹ kí ó rí, kí a má fi dá ìjọba àpapọ̀ nìkan. Ikechukwu-Raphael tún wá gbóríyìn fún iléeṣẹ́ Dangote fún àtìlẹ́yìn rẹ̀ láti rí i pé ètò ìpèsè àti gbígbé àwọn ọjà kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè yìí di ìrọ̀rùn, tí ó sì tún ń bá ètò ìdínwó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àsopọ̀ tí Ààrẹ Tinubu bá orílẹ̀-èdè Brazil sọ nípa bí wọn yóò ṣe máa gbé àwọn ọjà ńláńlá wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation.
ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.